Gólì ikọ̀ Eagles Nigeria Christian Obi jáde láyé nínú ìjàmbá ọkọ̀. Aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Nigeria nígbà kan rí Christian Obi ti jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó wáyé ní ọjọ́ Ẹtì lópòópónà tó lọ sí Abakaliki ní ìpínlẹ̀ Ebonyi. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Heartland FC ló ń kó sòdí lọ sí ibi ìdíje Tco Select tí wọ́n fẹ́ fi gbáradì fún sáà líìgì tuntun. Bọ́ọ̀sì kan nínú mẹ́ta tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà ń gbé rin ìrìn àjò náà ló kọlu ọkọ̀ ńlá kan tó dúró lójú pópó lásìkò tó fi ń gbìmọ̀ràn àti yà fún ọkọ̀ kan tó ń bọ̀ níwájú wọn. Ìkọlù náà bá Christian Obi tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Heartland lójijì tó sì mú kó kọ́kọ́ dákú lọ pẹ̀lú ọgbẹ́ díẹ̀ lẹ́sẹ̀ ọ̀tún rẹ̀. Wọ́n gbé akọ́nimọ̀ọ́gbá náà àtàwọn agbábọ́ọ̀lù tó fi ara ṣèṣe lọ sí ilé ìwòsàn kan ní ìlú Okwele ní ìpínlẹ̀ Imo níbi tí ó ti padà dágbére fáyé. Àjọ NFF ti ṣe àpèjúwe ikú Christian Obi, akọ́nimọ̀ọ́gbá Heartland FC tó jáde láyé náà gẹ́gẹ́ bí èyí tó bani nínú jẹ́ púpọ̀. Ààrẹ àjọ náà Ibrahim Gusau ṣàlàyé nínú àtẹ̀jáde kan pé àjálù ńlá ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún àjọ náà àti gbogbo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù lórílẹ̀‐èdè Nàìjíríà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Alára. Káfíńre pàdé o. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.